àwọn àgbà wọn bọ̀ wọ́n ní kinní kan ló máa ń ba ojú ọ̀rẹ́ jẹ́, nǹkan kan ló máa ń fa ọ̀tẹ̀ òun dúkòó láàrin ọ̀rẹ́ méjì tí wọ́n bá ń rìn pọ̀. Kí ni àwọn ohun náà? Kí ló máa ń fà á gẹ́gẹ́ bí òwe àwọn àgbà? Bẹ́ẹ̀ bá sì rẹ́ni méjì tí wọ́n ń rìn pọ̀ tí ò síjà tí ò sí ariwo, wọ́n ní nǹkan kan ló ń bẹ láàrin wọn. Àmọ́ tó bá wá di pé ọ̀rẹ́ àná ó wá di ọ̀tá lónìí, ẹ̀ẹ́dá kéèsì àwọn nǹkan kan ti wọlé láàrin Aláàfin Ọ̀yọ́ àti gómìnà Ṣèyí Mákindé. Àṣírí ọ̀rọ̀ ti tú, ẹ gbọ́ bí ẹ wá gbọ́. Ajá ń lérí ìhòòrò létí ẹ̀. Ọ̀dà ìpàdé lórí pápá. Kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Akeem Ogbade ó ní dandan gbọ̀n gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ kò gbọdọ̀ fi àwọn Ọ̀yọ́mèsì kí wọ́n jọba. Ṣèyí Mákindé nílá kò sí wọn jọ. Kábíyèsí gba kóòtù lọ, àmọ́ lọ́rọ̀ ẹ̀lẹ́yìn Ṣèyí ní kò sí wọn jọ. Àtòfin àtolófin àtàdájọ́ àtẹni tó máa dá lọ́wọ́ àwọn báyìí iná lọ́wà, abẹ́ àtẹ́lẹsẹ̀ àwọn báyìí ní gbogbo ẹ̀ wà. Àmọ́ ohun tó bá ẹni bá ní kéèyàn má ṣe nǹkan, òun náà là á ṣe hàn. Kódà ọ̀pọ̀ èèyàn ló jáde láti ìlú Ọ̀yọ́, àáfàá jáde, àwọn oníṣẹ̀ṣe jáde, ẹ máa rí gbogbo wọn wò wípé tó Ṣèyí má ṣe o, ilé ayé náà ní gbé, bá tún wá ṣe ó tún dájú lé ọ̀run. Ṣèyí ní kò sí wọn jọ o, àmọ́ lọ́wọ́lọ́wọ́ mò ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ Yorùbá, Ṣèyí ti fi àwọn tí wọ́n ní kó máa fi jọba kí wọ́n jọba. Ó ti dé wọn ládé báyìí. Ó bá ọtẹ̀ jáde òṣèlú ní àbádé ìjọba tí ẹ ṣẹ̀ṣẹ̀ báyé ìyẹn kùn sáàárín wọn. Àmọ́ kí ló wá ṣẹlẹ̀? Kí gan-an ló fàdí ọ̀rọ̀ tó fi di pé Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé kò sí wọn jọ, òun gbọ́dọ̀ ṣẹ́ eegun apá Aláàfin Ọ̀yọ́ tó fi ń fò tó fi ń sọ pé tó òun lọ́ba nìkan. Táwọn èèyàn sì sọ pé irú eléyìí ò wáyé rí. Àwọn kan tiẹ̀ ní dúkùú òun ọ̀tẹ̀ ó ti wáyé láàrin Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀ àti gómìnà Ṣèyí Mákindé náà rí kó tó di pé ọ̀rọ̀ yìí wáyé. Bákan náà ni wọ́n sọ pé tó ṣe bí Ṣèyí ló lọ mú Ogbade wá, Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Akeem Ogbade pé ọ̀tọ̀ lẹni tí àwọn yàn. Ẹ̀yin náà ṣe ọjà yìí lẹ́nu, ó ṣe ya èmi náà lẹ́nu ni wípé kí ló wá fà á, kí ló lè fà á tó fi di wípé ìjà máa dé láì tí ìrìnrìn àjò ọdún kan. Ẹ bọ́ bí ẹ wá gbọ́ gbogbo àṣírí ẹ̀, ẹ wá gbọ́ àṣírí jáde nígbà tí gómìnà fún gbogbo àwọn ọba aládé gbogbo ẹ̀ náà lẹ́wò bí wọ́n ṣe gbadé àwọn nǹkan kan tó sọnù níbẹ̀. Àwọn nǹkan kan àṣírí kan tó nù níbi ìgbadé àwọn ọba wọ̀nyí, léyìí tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá gbọ́dọ̀ kíyèsí pé ǹjẹ́ bá a ṣe dé adé ni gómìnà dé adé fún wọn yìí. Kí n tó lè sọ ó dìgbà ẹ bá wo fídíò yìí kí gbogbo yín máa wá bá mi kọ́mẹ̀ntì kí ló yẹ kí wọ́n ó ṣe tí wọ́n ò ṣe, tẹ́ fi máa wò pé ṣáde nílé yìí ṣe ọba ojúlówó ọba ní aṣọ àwọn bàbá wa yìí dà, àbí bí ìgbà tí kò dàbí pé àfàwọn èèyàn ṣe yẹ̀yẹ́, tàbí kò dàbí pé a fẹ́ sọ pé tó ẹja kan ìwọ apá ẹ̀ bóyá yóò dákẹ́. Léyìí tó lè fàjà òun dúkòó láàrin ilẹ̀ Yorùbá pàápàá jùlọ nílùú agbègbè tó ṣẹlẹ̀ sí. Torí ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílùú Ìbàdàn rí tí gómìnà kan náà wá bẹ́ẹ̀. Bàbá wa ọba Ládọjà lónìí lẹ́ni àkọ́kọ́ tó yan rí pé òun Ọ̀gbadé tòun. Lóòótọ́ kó tó di pé wọ́n dé adé Olúbàdàn, wọ́n padà dé adé náà fún bóyá bí ọjọ́ mélòó kan.
àmọ́ kò sí dúkùú bí irú eléyìí. Ẹ má jẹ́ gbà yín lásìkò. Jẹ́ bí wọ́n ṣe dádé la dádé fún àwọn bàbá yìí. Èmi ò lòdì sí pé ẹ dádé fún àwọn bàbá nípínlẹ̀ Ọ̀yọ́, kò sí èyí ọkàn wa pẹ̀lú yẹn. Ẹni tó bá tó gbadé kó gbadé. Bẹ́ẹ̀ ni ẹ bá dèlú Èkó, kò fẹ́ẹ̀ sí baálẹ̀ ń bẹ̀, kì bá jẹ́ yàrá kan, bọ́ jẹ́ street kan lọ́jọba lé lórí, adé ni wọ́n ń gbélé wọn lórí. Bí ò tiẹ̀ ṣadé ìjẹ̀ṣẹ̀ ń báyé tó jáde tá a bọ́ sọ́jà tààrà ni. Adéládé ọ̀jẹ̀ ọba lọ́ba máa jẹ́. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí. Ẹ wo bí ayẹyẹ ìgbadé ṣe lọ lórí àwọn kábíyèsí kọ̀ọ̀kan. Kẹ́ ẹ wá bá mi béèrè ohun tó sọnù níbẹ̀, ẹ kọ sí comment section. Ṣé bí wọ́n ṣe gbadé leléyìí àbí torí nǹkan kan? Ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section. Ta la rí bá wí láàrin àwọn méjèèjì? Mò ń bọ̀, ẹ bá wo fídíò yìí, ẹ farabalẹ̀ ẹ wò dáadáa. Àwọn nǹkan kan sọnù tí ọ̀pọ̀lọpọ̀ oníròyìn tí wọn ò tí ì gbé jáde, kẹ́ ẹ ríran rí yìí. Òun rèé, ẹ̀ ń ṣó bẹ̀, mo ń padà bọ̀. Exercise of powers conferred on His Excellency Engineer LEhin, Governor of OYO State, and by virtue of Section 28(1), Captain Volume 1 of this law of OYO State 2000, and any other powers in that behalf, I, Bayo Lawal, confer on you the title of His Royal Majesty Ọba Ganiyu Adébóyè Kúsàní. Thank you. Giving under my hand and policy of OYO State of Nigeria, today, 13th day of February 2026. That is a congratulations. Ẹnjìnìà LEhin Mákindé pé títí láíláí lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ̀ ó yá o. Títí láíláí lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ̀. Títí láíláí lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ̀. Lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ̀. Lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ̀. Lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ̀. Your Excellency, the Deputy Governor of OYO State, ably representing His Excellency Engineer LEhin Mákindé, Right Honorable Speaker, and honorable members, please guests, ladies and gentlemen, all other protocols do their serve. On behalf of my fellow Obas who have today received their crowns and staff of office, I express our profound appreciation to the government of OYO State for this honor and recognition. Today is not just a ceremony, it is a sacred responsibility. The crown symbolizes service, sacrifice, and unwavering commitment to the peace and progress of our people.
We accept this responsibility with humility and deep sense of duty. We also warmly salute a profound daughter of OYO, distinguished Senator Monsura Simonu, whose leadership and service continue to inspire us all. We pledge to promote unity in our domain, preserve our cherished traditions, and work harmoniously with the government to advance development across Oyo land. May our reign bring peace, stability, Amen. Prosperity Amen. For generations to come. Amen. God bless you. And the chief of Oyo State of Nigeria 2000, and any other powers that we have, I, by the word, hereby confer to the title of Royal Majesty Oba Salawu Abubakar Oyedoro, giving under my hand and policy of Oyo State of Nigeria, today 13th day of the February 2026. Congratulations. Ẹ̀yin ọmọ oníyàjì aráàlú àbí òle ẹ bá ń ṣe kábíyèsí fún oníyàjì lẹ́ẹ̀kan sí i. Bàbá Yàjì ó gbó bí olúgbógbó tìrìgbó ó gbó bí olúgbógbó tìrìgbó ó gbó bí àgbàkan tó fọmọ owú Sunday ọmọ owú. Ẹ ṣe kábíyèsí lọ́pọ̀. Kẹ́ ẹ pẹ́ láyé Ọlọ́run ó wo mẹ́yìn àwòyè. Bàbá mi Sàmù kábíyèsí ẹ̀pẹ́ láyé ẹ̀pọ̀ bí olúgbógbó tìrìgbó ẹ̀pọ̀ bí olúgbógbó tìrìgbó ẹ̀pọ̀ bí àgbàkan tó fọmọ Sunday. Ẹ̀yin ọmọ elépè ẹ̀jẹ̀ orógbókò bàbá yóò dẹkùnú ẹ̀dẹkùnú ọgbọ́dà. Ẹ̀jẹ̀ ráwẹ̀ kìlọ̀ ẹsẹ̀ lẹ̀kẹ̀ lérò lẹ́yìn ọ̀run bákánbákán. Ẹ bá ń ṣe kábíyèsí fẹ́lẹ́pè lẹ́ẹ̀kan sí. In exercise of powers conferred on His Excellency, Engineer LEhin, Governor of Oyo State, whom I'm representing this afternoon, and by virtue of Section 28(1), Cap 28, Volume 1 of the Chief Law of Oyo State of Nigeria 2000, and any other powers in that behalf, I, Bayo Lawal, confer on you the title of His Royal Majesty Oba Ebon Olufemi Oyekan, giving under my hands and the public seal of Oyo State of Nigeria this 13th day of February, year 2026. Congratulations. Elépè ẹ̀yin ọmọ ìlú Ṣẹ̀kẹ̀ àyàn kọ́sẹ́ bẹ́ẹ̀ lálàáfí àyàn nítorí elépè àbẹ̀bẹ̀ gbérí ògún sẹ́bà gbérí ògún mi kó hó yẹyẹ ọyẹ ẹ̀ máa pé ikú ló ń lé mi bọ̀ wá o Ògún Ṣẹ̀kẹ̀ gbà mí o àrùn ló ń lé mi bọ̀ wá o Ògún Ṣẹ̀kẹ̀ gbà mí o èlétí ehoro. Ẹ̀yin ọmọ elépè ẹ ṣe kábíyèsí fẹ́lẹ́pè lẹ́ẹ̀kan sí i. Ẹ bá ń ṣe kò ṣàfúnṣe yí ọmọ Mákindé.
Ọ̀dà àwọn ọgbọ́n kẹ́tọ́ tẹ òlú èdè èsè pélépè méje lẹ ti jẹ láwòrò bàbá tó bí yín lọ́mọ tẹ́tẹ́ lọ elépè ní Akíntọ́ndé elépè ní. Ẹ̀yin ọmọ elépè ooo tí a bá bẹ̀rẹ̀ pé kí ni ìtumọ̀ oníjàmbá pé bàbá yín ní elépè ọba onípè ọba ẹgbẹ́ rárá irọ́ ni ó fi pa elépè ní bàbá tó bí yín lọ́mọ. Ẹ máa gbọ́ ọ́kẹ́ o. In exercise of powers conferred on me, His Excellency Engineer LEhin, whom I'm representing this afternoon, and by virtue of Section 28(1), Cap 28, Volume 1 of the Chief Law of Oyo State, 2000, and any other powers in that behalf, I, Bayo Lawal, confer on you the title of His Royal Majesty Oba Isiaka Tela Titiloye, giving under my hand and the public seal of Oyo State of Nigeria, today, 13th day of February, year 2026. Kábíyèsí, congratulations. Oníṣòkùn máa jẹrẹ sí ọ̀nà sókùn bàbá ọba ní í ṣe. Ẹ̀yin ọmọ pákítí ló kó lè ṣe sílẹ̀. A bá ń ṣe kábíyèsí fọ́nà sókùn lẹ́ẹ̀kan sí i. Ọba náà abẹ̀bẹ̀ gbórí òkú. Onídòdẹ ìdòdẹ àìtìmọ̀yé lẹ́kẹ̀ Òṣùbàdóyè àti Gùdùgbù ti Day 13th day of February 2026. Congratulations, Kábíyèsí. Onídọ́gbọ̀gbọ̀ máa dọ́dẹ. Ẹgbẹ́lẹ́ ni àbẹ̀ròdé. Abẹ́ ìnáwó sí kábíyèsí ẹ̀kọ́ bọ́lọ́ ayé. Onídọ́gbọ̀ bọ́lọ́ ayé ò bọ́lọ́ ayé. Irú òbó bọ́lọ́ owó nìdí yìí o. Ọ̀rẹ́ irú òbó bọ́lọ́ owó nìdí yìí o. Irú òbó bọ́lọ́ owó nìdí yìí o. kí alápàrà máa ń gbáradì o. Àpàrà, alágbo àti àgbo ọkọ̀ máa ń gbáradì àti alájàgbá àtàjàgbá lórí alágbó ọ̀tá ti àgọ́dà. Remember. Yeah. Ó ní mílíkì tí mílíkì ẹ máa gbáradì o, tábà ṣe ìtàn ẹ̀yin ló kàn. Thank you. In exercise of powers conferred on His Excellency Governor LEhin, and by virtue of Section 28(1), Cap 28, Volume 1 of the Chief Law of Oyo State of Nigeria 2000, and any other powers in that behalf, I, Bayo Lawal, hereby confer on you the title of Royal Majesty Oba Salau Abubakar Oyiniro, giving under my hand the public seal of Oyo State of Nigeria, the 13th day of February 2026. Olórí.
you the title of His Royal Majesty Ọba Ganiyu Ajiboye Musari. Ẹ̀dọ́kun ẹgbẹ́lẹ̀ wálé ẹ̀yọ́ ọmọ sọ́fọ́yọ̀ gé o. Ẹ̀dọ́kun ẹgbẹ̀rún àgbà ẹgbẹ̀rún. Thank you. Giving under my hand and public seal of Oyo State of Nigeria. Today, 13th day of February 2026. Kábíyèsí, congratulations. Ẹ̀yọ́ ọmọ ọlọ́gbọ̀dọ̀ o. Ẹ̀dọ́kun wọ́n ní ẹgbẹ́ bá wì lájà bàbá yín rékẹ́sẹ́ bàbá yín gbé tiwọn. Ìwọ bùdó lójútò tó òfin. Ìwọ bùdó lójútò tó ààrẹ ká. Ọmọ eléṣí ìwọ òjòjò tẹ lẹ́yìn ọ̀run kéke lásì. Afẹ́fẹ́ gbérí ẹ̀yin ọmọ ọlọ́jà gbérí àbẹ́ gbérí. Ẹgbérí àbẹ́ gbérí. Ẹ̀wọ̀n òwì ẹ̀dàkùn ẹ̀dàwọ́ sí kábíyèsí. Ẹgbẹ́ tó pẹ́ láyé kò pẹ́ láyé, kò pẹ́ láyé kò pẹ́ láyé, kò fowó ló gbà, kò fọ́kọ̀ ló gbà, kò fọ́kọ̀ ló gbà, kò fọ́lọ́ ló gbà, kò tó bá yé sílẹ̀ náà o. Kò pẹ́ láyé, kò fowó ló gbà, kò tó bá yé sílẹ̀ náà o. Kò pẹ́ láyé, kò fọ́kọ̀ ló gbà, kò tó bá yé sílẹ̀ náà o. Ẹ̀yin ọmọ ọlọ́gà ṣé oníṣèyí ọmọ ọlọ́gà ò ní sí ọ̀rọ̀? Àdúrà ń kọ́kọ́ lọ sàárẹ̀ kò ní sí ọ̀rọ̀. Ọ̀dà nítorí ìṣèyí ọmọ Mákindé ẹ̀yin ọmọ ọlọ́gà òrìṣà ló kú ẹ̀ mọ́dàlẹ̀ o. Òrìṣà ló kú ẹ̀ mọ́dàlẹ̀ o. Bàbá dọ̀. Onímìlẹ́kẹ̀ àti ìmìlẹ́kẹ̀ Moses Alówólé Pákáyọ̀dé. Yes, Omìlẹ́kẹ̀ In exercise of powers conferred on His Excellency Engineer Seyi Makinde, Governor of Oyo State, and by virtue of Section 28. Kó síwájú ẹ̀ bá wà báyìí. Cap 28 Volume 1 of this law of Oyo State 2000 and any other powers in that behalf, I by Olowa this afternoon confer on you the title of His Royal Majesty Ọba Moses Alówólé Pákáyọ̀dé, given under my hand and public seal of Oyo State of Nigeria. Seal of Oyo State of Nigeria today, 13th day of February, year 2026. Kábíyèsí, congratulations. Ẹ̀yin ọmọ Ọ̀bẹ́lẹ́kẹ̀ ẹsẹ̀ kábíyèsí fọ́ba wa. His Royal Majesty Elépè ti Ìṣẹ̀kẹ̀ Ọba Abel Olúfẹ́mi. Ẹ máa bọ̀ wájú o. Ẹlẹ́gbẹ̀gbẹ̀ ọlẹ́ òdìdẹ ẹ̀yin ọmọ Ọ̀bẹ́lẹ́kẹ̀. Ẹlẹ́gbẹ̀ máa bọ̀ wá wọ́n sọ̀rọ̀ ló kọ gbogbo ọba gómìnà ránṣẹ́ kí ọ. Ẹ̀yin ọmọ Ọ̀bẹ́lẹ́kẹ̀. Tẹ́ni bàbá máa lọ kò ní sí ọ̀nù. Gbogbo yín pátá lè fọwọ́ sí i. Ó dá ẹsẹ̀ kò ṣàfúnṣe ṣé ọmọ Mákindé. Báyìí, His Royal Majesty Elépè ti Ìṣẹ̀kẹ̀ Ọba Abel Olúfẹ́mi acceptance paid. Ẹlẹ́gbẹ̀ ọba Ẹlẹ́gbẹ̀ tí ń bọ̀, ọba mi Ẹlẹ́gbẹ̀ tí ń bọ̀ wá ẹ̀.